Mo kí ẹ̀yin brọ́dà wa àti ẹ̀yin sísítà wa káàkiri àgbáláyé ní orí ètò Get a Better Life TV náà ni ẹ wà. Níbí báyìí ni a ti ń gbé ẹ̀sìn, ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá lárugẹ, pàápàá jùlọ ti ilẹ̀ aláwọ̀ dúdú káàkiri àgbáláyé. Lónìí, a gbé brọ́dà wa kan wá sórí ètò wa. Ìdí tí wọ́n fi wá, ẹ máa mọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí brọ́dà wa kọ́kọ́ sọ bí wọ́n ṣe jẹ́ fún ẹ̀yin tẹ́ ń wò wá. So brọ́dà wa, a kí yín o. Mo kí gbogbo wa káàkiri gbogbo ibi tẹ́tí láǹfààní láti máa wà ní dédé àkókò yìí. Mo kí wa pé a kú dédé àkókò yìí. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ẹ sọ orúkọ yín fún àwọn tó ń wò yín, kẹ́ ẹ dẹ̀ sọ bí ẹ ṣe jẹ́. Ìbàlọ́wọ́ Olódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé, ọba lónìí, ọba lánàá, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Orúkọ tèmi ni Àlàbí Ọlámilékan Abíọ́dún, tí ọ̀pọ̀ mọ̀ sí Ismaili tẹ́lẹ̀, ṣùgbọ́n tí mo ti di Tàlàbí ọmọ Ọbàtálá, Prince Tàlàbí lórúkọ mi. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́, a rí àwọn fídíò yín kankan tó ń káàkiri orí ayélujára, pàápàá jùlọ ní orí TikTok. A rí níbi tí ẹ ti sọ̀rọ̀ wípé ẹ ò ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́, wípé ìṣẹ̀ṣe ni ẹ fẹ́ máa ṣe. So ẹ jọ̀ọ́ kọ́kọ́ bá wa ṣàlàyé fáwọn tó ń wò yín. Ǹjẹ́ ṣé ẹ̀yin ni ẹ wà nínú fídíò náà ni àbí fake video ni à ń rí káàkiri? Ẹ jọ̀ọ́ ṣàlàyé fún wa. Ká dúpẹ́ fún Olódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé, a fi ìyìn fún Olódùmarè ọba tó lè ní àná àtijọ́ ọjọ́ ayé àìnípẹ̀kun. Èmi tí mo jẹ́ Ismail tẹ́lẹ̀, tí mo ní mi ò ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́, tí mo di ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, tí mo dẹ̀ ní orúkọ tí mo máa jẹ́ sìn ní Tàlàbí ọmọ Ọbàtálá, Prince Tàlàbí lórúkọ mi. So kò dẹ̀ jẹ́ fa awuyewuye, ṣùgbọ́n ṣàkóso lọ tó bá padà wálé, wọn á máa rò pé irú ẹni yìí ṣé kó tún sì lè padà. So irú èèyàn bẹ́ẹ̀ ni mo jẹ́. Àwa ti ṣáko lọ tẹ́lẹ̀ sínú ẹ̀sìn mùsùlùmí ká tó padà wálé, tó jẹ́ pé mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó kù díẹ̀ kí n ṣe wàlímọ̀ ni mo kùn lé kéwú. So tí mo dẹ̀ mọ kéwú tó jẹ́ pé offhand máa ka oríṣiríṣi lórí, tó jẹ́ pé ní kéwú tí mi ní wọnú Kùránì rárá. Ṣùgbọ́n nígbà tí a ti jáde lọ, àti lọ òkun, àti lọ ọ̀sà, àti wá rí pé ìmọ́lẹ̀ àti òtítọ́ ni ẹ̀sìn ìṣẹ̀ṣe, òun náà ló mú mi padà wá sílé tí a wà báyìí. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa ìdí tí ẹ fi gbé ìgbésẹ̀ tẹ́ gbé yìí? Ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ni wípé àkọ́kọ́ náà, níbi tí wọ́n bí mi sí, mo jẹ́ èèyàn kan lẹ́pẹ́ láti kékeré ni èmi fẹ́ràn ìṣẹ̀ṣe. Ní ká tẹ̀lé eégún, wọ́n máa ń ṣọdún kan lé àdúgbò wa tó máa ń pè ní ọdún Akóògùn, ká tẹ̀lé. Àwọn parents wa máa nà wá, ṣùgbọ́n ìyẹn ò ní pé kọ́dún yẹn tún dé ká má tún padà tẹ̀lé. Torí a dẹ̀ ń lọ ilé kéwú náà bí a ṣe ń ṣe gbogbo nǹkan yẹn. Nígbà tí a dẹ̀ tún dàgbà náà, mo jí nǹkan tó yẹ kó burú, mo jẹ́ ọmọ kan tó yẹ kó máa ń sálé. So nígbà tí mo bá sá kúrò nílé, àwọn parents mi máa jáde sí pé bọ́n jẹ́ mùsùlùmí tó, both father and mother, wọ́n máa jáde sí pé kí ló ń ṣẹlẹ̀, kí ni, báwo lọmọ yìí, báwo làwọn ṣe lè rí. Wọ́n á ní kó lọ bọ Ọbàtálá, tí Ọbàtálá yẹn tó ti ní máa lọ bọ yẹn ni a wá sọ fún wọn pé kó tó ọjọ́ mẹ́ta máa wálé o. Kádẹ̀ tó pé kó tó pé ọjọ́ mẹ́ta lóòótọ́, ibi tẹ́mi náà bá wà mí ní mọ́ tó máa ṣẹlẹ̀. So máa wálé, bí akémi àtẹni ẹjọ́ jà kájọ ṣáà ní kíní issue, máa wálé. Lẹ́yìn ìgbà yẹn náà, nígbà tí gbogbo yẹn ń lọ bẹ́ẹ̀, mo ṣáà rí pé láti ibẹ̀ náà mo bára mi nínú OPC tí mo bára mi, láti ibẹ̀ náà mo jẹ state esco gẹ́gẹ́ bí ọjọ́ orí mi tí ó dẹ̀ tí wọ 30 years. Mo ń wo bí gbogbo kíní yẹn ṣe ń lọ. Mo dẹ̀ jí nǹkan bóyá tí wẹ́ pé mo máa ń rí ara mi ni, wọn kì í rí mi. So tí wọ́n bá wo iṣẹ́ tó bá ń ṣe kíní, wọn kì í rí mi. Èmi máa ń wo ara mi, tí bá ní pé nǹkan báyìí ní ara mi, ó máa lọ bẹ́ẹ̀ fún mi ni. So láti ibẹ̀ ṣá, mo ṣáà ṣe ń continue. Iṣẹ́ tí mo kọ́ pọ̀, mo kọ́ṣẹ́ ẹran, mo kọ́ bábí zalu, mo kọ́ aluminium, mo kọ́ carpentry, mo kọ́ panel beater, mo kọ́ bábí zalu. Ṣùgbọ́n gbogbo kíní yẹn mi fi ṣiṣẹ́ títí dòní, tó fi jẹ́ pé iṣẹ́
promoting Yorùbá culture and tradition ni mo start ní 2017 nígbà tí mo start ẹ̀ ìyẹn ni mo fi ń live títí tí mo fi ń live nígbà tí mo dẹ̀ fi ń live náà ó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ó jẹ́ pé wọ́n ti fi ń mọ̀ mí tí mo fi mọ̀ most àwọn ọba ilẹ̀ Yorùbá èmi dẹ̀rẹ̀ máa ń wò pé irú nǹkan yìí kí ló tún ṣẹlẹ̀ máa ń jẹ́ni tó máa ń ka nǹkan máa ń gbì láti wá knowledge kí tún wá ìmọ̀ kún ìmọ̀ sí so láti bẹ̀ náà mo wò bẹ́ẹ̀ náà láti bẹ̀ mo launch magazine mi Ọmọlámúdù magazine so Ọmọlámúdù mo ń jẹ́ Ọmọlámúdù magazine láti bẹ̀ mo ń lọ mo ń promote Yorùbá culture and tradition ṣùgbọ́n nígbà tó wá yá ní inú 2023 mo kàn wò ó ní báyìí ní pé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan mo wá wo àwọn ìtàn wa mo ra ìwé Ifá kan tí mo ń kà ìwé Ifá ẹni oríṣiríṣi ìwé Ifá ló wà ní ọwọ́ mi mo ka àwọn oríṣiríṣi ẹsẹ̀ Ifá mo wò ó kí ló ń ṣẹlẹ̀ mo wá rí i pé gbogbo nǹkan tí ó ń tọ́pa sọ fún wa nínú Quran ó jẹ́ irọ́ ni ìtàn ọ̀dọ̀ tiwọn ni kò ń ṣe ìtàn ọ̀dọ̀ tiwa so mo dẹ̀ tún rí nígbà tí mo wà nínú mùsùlùmí yẹn náà mo rí bàbá wa tó jẹ́ ẹni tí mo mú mi ọgbọ́n lọ́dọ̀ wọn ṣèfò Olúwọlé Ògúnlolú tó jẹ́ Abọ́rẹ̀ Òwu wọ́n ti kú sí kó Olódùmarè kó bá mi fi ṣe àforíjì fún wọn gbogbo ẹ̀ṣẹ̀ wọn ilé àtọ̀nà wọn kó má bàjẹ́ kí ó bá mi dánmọ wọn sí so tí àwọn tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn yìí tó bá fẹ́ wá sí ọ̀dọ̀ wọn tèmi dẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ọmọ fún wọn tó bá fẹ́ wá sọ́dọ̀ wọn máa ní kó pa gbogbo náà ni kán lè ráyè wọlé káwọn èèyàn bá máa rí wọn wọ́n wá ń sá sí abẹ́ ẹ̀bẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n wá ń tan àwọn ènìyàn níta pé àwọn ò ṣe kinní yìí mo wá ro gbogbo ẹ̀ papọ̀ wípé kí ni tó ń ṣẹlẹ̀ ṣé mo gbọ́dọ̀ tún jẹ́ kí àwọn èèyàn kan tún máa tàn wá níbi tí èèyàn náà ojú èèyàn ti làdé yìí nípa òwe ìwọ̀nba tí wọ́n ká yìí náà ṣé ó yẹ kí èèyàn kan tún máa lè tàn wá ló mú mi pé sọ pé àkọ́kọ́ náà mi fẹ́ declare báyìí ní time tí mo declare yìí mo ń respect pé kí dáàdi mi kó dàgbàdàgbàdàgbà because ìyá ni mi ní mo ṣì ní bàbá so mo jẹ́ kó fẹ́ kó dàgbàdàgbàdàgbà pé tó bá lọ ni pé mo wá lè ṣe ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Tani Ọlọ́run ṣẹlẹ̀ mo wá wo irú àwọn ìgbésẹ̀ tí àwọn èèyàn ń gbé gẹ́gẹ́ bí àwọn àǹfààní tí wọ́n ń gbé nípa ẹ̀ mo wá rí wípé kò lè jẹ́ pé Ọlọ́run ọba ni ẹni tí àwọn eléyìí ń sìn nítorí pé èèyàn kan ò lè gbèjà Ọlọ́run ọba torí ẹni tó bá máa gbèjà Ọlọ́run ọba Ọlọ́run bá tún máa dá lẹ́bi ni mo rántí nínú ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ní kán gbé àpótí ẹ̀rí tí wọ́n ní kán gbé lọ sí ilé èèyàn kan nígbà tí wọ́n gbé lọ lọ́nà àpótí ẹ̀rí yẹn fẹ́ jábọ́ àpótí ẹ̀rí ẹni tó ti fẹ́ jábọ́ ẹni tó dìímú tí ò jẹ́ kó jábọ́ ó ní ohun tí wọ́n ní ó ṣẹlẹ̀ sí so mo wá rí láti rẹ̀ pé Ọlọ́run ọba ò ṣe é gbèjà the best ni pé ibi tí Ọlọ́run ti fi mí mọ̀ láti kékeré yìí kí n kú follow line yẹn ó dẹ̀ yẹ pé gbogbo iṣẹ́ tí mò ń ṣe náà nípa àṣẹṣe ni kò sí àfáà tó ń gbéṣẹ́ fún mi kò sí pásítọ̀ tó ń gbéṣẹ́ fún mi gbogbo iṣẹ́ tí mò ń ṣe tí mo ń sọ̀rọ̀ yìí ọdún Ifá nípa àwọn ọba nípa àwọn ọdún ìṣẹ̀ṣe ẹni tí mò ń ṣe nìyẹn so mi kì í kò ṣe ọ̀rọ̀ ìkómọ kìíní tàbí pé kìíní náà tó bá wá gan wọn máa gbé fún yàn ní pé o mọ̀ pé culture and tradition mo base lé lórí no matter how much they want to give me so I won't take it so bí ó ṣe wà nìyẹn tí mo dẹ̀ fi nígbà tí wọ́n rí bọ́n yẹn ṣe ọ̀rọ̀ Ta Lọ́lọ́run yẹn pé àwọn èèyàn dẹ̀ celebrate nítorí pé ẹni yìí ó ń sọ ọ̀rọ̀ òtítọ́ torí pé Tani Ọlọ́run tá a rí yẹn ọ̀rọ̀ òtítọ́ ló ń sọ ṣùgbọ́n ọ̀pọ̀ ni ò mọ̀ àwọn ẹni yìí wọ́n dẹ̀ wà tán jẹ́ alákatakítí yìí wọ́n wà bias ń tó sọ pé Tani Ọlọ́run ṣe yìí ọ̀pọ̀ ló ti ṣe nu wọn ẹwọ́rú ó sọ sí Ọọ̀ni of Ifẹ̀ nígbà yẹn tó sọ fún Ọọ̀ni of Ifẹ̀ pé ṣé Ọọ̀ni of Ifẹ̀ lẹ́nu ló lè pàṣẹ ni pé kíkẹ́ ní wọ́n máa ṣẹlẹ̀ gbogbo owó àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn àfáà tó ń jáde sìn tó jẹ́ ilẹ̀ Yorùbá ọ̀hún jáde nípa yẹn láti ní pé ohun tó ń sọ ò dáa ṣùgbọ́n nígbà tí àwa náà oníṣẹ̀ṣe tó yẹ pé òun náà ti ṣàkólọ tó padà wálé tó náà wá ṣe ẹ wá ń blame ẹ̀ láti ẹ̀ má gbàgbé ohun tí Tani Ọlọ́run ṣe yìí èmi lè sọ fún pé òjíṣẹ́ Olódùmarè ni tó Olódùmarè wọ́n wá sí láyé láti wá la àwọn ènìyàn rẹ̀ lójú torí tí wọ́n bá wo ọ̀rọ̀ yẹn dáadáa ohun tí Tani Ọlọ́run rí ni ti ẹni tó sun ẹ̀kún egúngún tí ó dẹ̀ sun yìí ó jẹ́ ẹ̀kún egúngún wọ́n pè ní ẹni ó kó ẹ̀kún egúngún yẹn síta ó dẹ̀ dáná sun ó pé gbogbo àwọn àfáà wọ́n ṣe sí online fídíò yẹn ṣe wọ́n online tí mo ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá fẹ́ rí so àwọn kan ẹni Tani Ọlọ́run náà rí pé èèyàn kan dẹ̀ lè ṣe báyìí
tó jẹ́ pé àwọn ẹni yóò dẹ̀ bẹ̀sìn yín jẹ́ ẹ lè bẹ̀sìn jẹ́ ló mú òun náà jáde. And then tí wọ́n bá bú àwọn ọba wa tàbí kí wọ́n sọ̀rọ̀ àlùfàṣà sí àwọn òjíṣẹ́ wa tó jẹ́ bí Ọ̀rúnmìlà, Ògún, Èṣù, Ọya ló fi máa ń fire back ní pé ẹ lè máa bú tàbùkù ẹ̀sìn mi kẹ́ẹ̀gín kí n máa kọrin rere kì í ló jẹ́ nǹkan tó dùn ta lọ́lọ́run tóun náà fi retaliate nípa gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn. So irú àwọn nǹkan yìí dẹ̀ rèé àwọn kan wá tó jẹ́ pé wọ́n fi ń yọ̀ mo wá rí pé àwọn ń celebrate pé nígbà tó wá arrest ẹ̀ mo wá rẹ́rìn mo wá sọ fún yẹn kó wá béèrè lọ́wọ́ pé kílé tí mo fi rẹ́rìn mo ní ohun tó ṣe ta lọ́lọ́run yìí mo ní kò sẹ́ni tí ò ṣe rí nínú gbogbo òjíṣẹ́ Ọlọ́run ọba mo ní kọ́ lọ wo Jesus Christ tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n tẹ̀lé nígbà tí ó ń jíṣẹ́ àwọn tó wá jíṣẹ́ fún àwọn ará Ísírẹ́lì wọ́n sọ òkúta lù ú wọ́n kàn máa gbélébù ṣùgbọ́n Ọlọ́run ọba tó ṣẹ̀dá ẹ̀ ó mọ̀ láti yọ nínú ọ̀fìn ṣùgbọ́n kò yọ ó fẹ́ wo ìgbàgbọ́ ẹ̀ bí ó ṣe nípọn sí nípa àwọn Ọlọ́run ọba Olódùmarè irú ẹ̀ náà ni ti ta lọ́lọ́run tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run fẹ́ wo bí ó ṣe nígbàgbọ́ sí nínú nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí yìí ló ṣe ní pé kó wà ń bẹ̀ mo ti wo ọ̀pọ̀ fídíò táwọn èèyàn sọ pé ṣe bó níṣẹ̀ṣe ni wọ́n tọ́nà ní ọ̀fẹ́ táwọn àwọn alákatakítí táwọn sọ yìí àwọn náà fẹ́ kíkílé tán lè lu ọ̀fẹ́ tán lọ gbé níbi tó wà èsì tí mo wá ń fún wọn rèé mo ní ànábì Muhammad tẹ̀yìn tẹ̀lé ẹni tẹ́ ń sọ yìí pé òun ni ànábì tí yín tọ́lọ́run rán sí yín ọmọ 7 ló bí nílé ayé 6 ló kú lójú ẹ̀ ṣé ká wá sọ pé torí ó mọ Ọlọ́run ọba kọ́lọ́run má fi àdánwò kan ni rárá Ọlọ́run dẹ̀ mọ̀ láti má pa ọmọ ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba lọba tó ń dára tó bá wù tí ò sẹ́nìkan tó lè mú sí nípa àdí eléyìí ó jẹ́ nǹkan tí mo fi ń ṣe ọ̀rọ̀ fún àwọn èèyàn wa pé ohun tó ń ṣe ta lọ́lọ́run kò fún ìkèyàn kankan nítorí pé èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí náà ó lè di ọ̀la kọ́ gbé mi náà ṣùgbọ́n kò jẹ́ nǹkan kan fún mi nítorí pé tí wọ́n bá ti prepare fún ni pé Ọlọ́run ọba lọba tó ní gbogbo nǹkan lẹ́dà kò síbi tí wọ́n lè bá ara ẹ̀ láyé kó ń gbà pé Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ fún gbogbo ipòkípò tí wọ́n bá wà láyé Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ fún èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí ibi tí mo ti dé ní inú ayé ń sìn yìí mi nígbàgbọ́ pé mi gan lè dé ibi tí mo wà lénìí ó lè má ti tó ṣùgbọ́n mo dúpẹ́ láàrin ẹgbẹ́ láàrin ọgbà tí n bá wúra mi náà mo dúpẹ́ f'Olódùmarè níbi tí mo gbé dé ní ọjọ́ orí mi àti níbi tí mo gbà kọjá nítorí pé ọ̀pọ̀ ló gba ibi tí mo gbà kọjá tó lè sọ pé ibẹ̀ yẹn ni irú èmi ti jáde ṣùgbọ́n ká dúpẹ́ fún Olódùmarè so nípa àgbẹ̀ ìṣẹ̀ṣe yìí tí àwọn tó wá bú yìí ọwọ́ padà wá bọ́ lẹ́yìn wọ́n á ní kán bọ́ Ògún kán bọ́ Ṣàngó kán bá wọn bọ́ ọ̀pọ̀ ló jẹ́ pé tí nǹkan bá ṣe bàbá mi máa ń wẹ ìwẹ̀ kan fún wọn orí òòṣà ọba lọ ayé àfò náà ti máa ń wẹ̀ àìmọye pastors àìmọye afars náà ti wẹ̀ fún bẹ́ẹ̀ tó máa fi ẹran pa wọ́n lára tó máa wẹ̀wẹ̀ yẹn fún wọn ṣùgbọ́n àwọn ẹni yìí tó bá dé ta wọ́n á tún máa bú àwọn tó ń ṣe ìkíní yìí fún wọn ni ó ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún àwa tá a jẹ́ ọ̀dọ́ so gbogbo àwọn nǹkan yẹn papọ̀ tó fi jẹ́ kémi náà wọnú ìṣẹ̀ṣẹ̀ pé rárá ẹ̀sìn yìí ni ẹ̀sìn títọ́ àti ìyè tí Olódùmarè ọba tó fi rán sí àwa ọmọ Yorùbá ọmọ adúláwọ̀ tèmi náà fi tẹ̀lé tí mo dẹ̀ fi ń gbé lárugẹ títí dọjọ́ òní. ẹ ṣeun brọ́dà wa ẹ ṣeun gan ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ jọ̀ọ́ ǹjẹ́ kí lè àrídájú tẹ fẹ́ fi fún àwọn ènìyàn wípé mùsùlùmí ni yín láti ilẹ̀ wá àti pé àwọn òbí yín kí lè àrídájú tẹ fẹ́ fi fún àwọn èèyàn wípé mùsùlùmí ni wọ́n nítorí ẹ fẹnu bà wípé wọ́n máa ń báyàn bọ Ọbàtálá ó níbẹ̀ ṣe sọ pé àwọn máa ń wá sọ́dọ̀ bàbá yín ǹjẹ́ ẹ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa yẹn. ohun tó máa ṣẹlẹ̀ ni wípé àrídájú tí máa fún wọn ni pé ṣé ẹ ṣáà rí báyìí máa ka Súrátù Múlíkù fún yín kí àwọn èèyàn lè mọ̀ fún gbogbo àwọn tó bá jẹ́ mùsùlùmí èyí tí ó bá kọ̀rẹ́tì inú ẹ̀ kan wá sọ ọ́. Yataliabluwakum ayyukum azzalimu lawa wal azizul ghafur alladhina qad samawati tibakum tarafi alkiramani min tafawuti fajri basara tara min futur summa irji basara karaten yanqalibu ilayka basara wa asra wa la adil wa laqad samana adunya bi masrabiya wa jalna wujuhum shayatin wa tajna la wa saba sayl Múlíkù nìyẹn mi fẹ́ gba àsìkò ara wa jù nìyẹn Súrátù Múlíkù tó ń pè ní Tàbárákà nìyẹn so mo rò pé ìyẹn ti tó àrídájú pé mùsùlùmí ni mí tẹ́lẹ̀ lóòótọ́ báyìí. ẹ ṣeun brọ́dà wa
Ẹ jọ̀ọ́ ẹ wá tún bá wa tẹ̀síwájú, mo fẹ́ mọ kókó nínú pé ẹ sọ pé bàbá yín wọ́n máa ń bá àwọn èèyàn ṣe àwọn kankan bí iṣẹ́ ìṣẹ̀ṣe, ẹ lè bá wa ṣàlàyé ibẹ̀ yẹn dáadáa. ohun tí mò ń sọ ń bẹ̀ ni wípé ọ̀pọ̀ nínú àwọn tó ń pera wọn ní ẹlẹ́sìn àjèjì yìí ló jẹ́ pé tí wọ́n bá ní ìṣòro, ṣé ẹni tí ọ̀fà tó ta lọ́fà, ṣé ẹni tó ta lọ́fà ṣé ó lè fi omi àbó ó lè fi tíra ó lè fi yọ ọ̀fà, nǹkan ìṣẹ̀ṣe iná máa wá lò. Bàbá mi tá à ń sọ yìí ó ti kú, fẹ́ni tí ó bá mọ̀ wọn ní Tótóró ni bàbá ń pọ̀ ní bàbá Yẹ́misí Abọ̀rẹ̀wú. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ ṣé dádì ṣé bàbá yín gangan ni wọ́n ní abẹ́kan ń rí fáàsì bàbá kan. Orí wọn pe òòṣà, wọn máa wẹ̀ sí orí ibẹ̀ fún wọn, wọn máa ní kán wẹ̀ gbogbo tó ń jẹ́ àjàgà ìdènà tó ń wà lára wọn, wọn á wẹ̀ dànù síbẹ̀, kọ́ táyàn lọ́fà náà wọn á wẹ̀ náà dànù síbẹ̀, tó jẹ́ pé ọ̀nà á fi lè ṣí, ọ̀nà á fi lè làfẹ́ nìyẹn, pé kárẹ̀ má yà gan á yàtọ̀ tó bá ti wẹ̀wẹ̀ yẹn. ẹ jọ̀ọ́ má bínú mo fẹ́ mọ̀ ṣé bàbá tó bí yín lọ́mọ lẹ́ ń sọ ni àbí bàbá kan. Kì í ṣe bàbá tó bí mi lọ́mọ, mo lè pè wọ́n ní bàbá tó bí mi. Ìdí tí mo fi lè pè wọ́n ní bàbá tó bí mi ni pé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó kù fún ìyá tó bí mi ní bàbá nígbà tó ń wà láyé. Ó ti yé nǹkan tí mo fẹ́ mọ̀ ni wípé mo fẹ́ káwọn èèyàn mọ̀, mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ pé ilé mùsùlùmí ni ẹ ti jáde, ṣe mọ̀ pé àwọn tó bá ń gbọ́ yín wọ́n lè máa wò pé bàbá tó bí lọ́mọ olóòṣà ni, ìròyìn yẹn ni mo ṣe fẹ́ kẹ́ bá wa yànnà náà àárín yẹn. Bàbá tó bí mi lọ́mọ kọ́, bàbá tó bí mi lọ́mọ gangan orúkọ mùsùlùmí náà ń jẹ́, ọ̀dọ̀ wọn ní òòṣà nídìílé wọn táwọn náà bá wọn kọ̀ sílẹ̀ tó wọ́n ti gbẹ̀sìn mùsùlùmí. Irú òòṣà yẹn ni Ọbàtálá, tó jẹ́ pé irú ibẹ̀ lèmi gbà wáyé. Ṣùgbọ́n bí wọn ṣe ṣe, tó bá di àsìkò ọdún wọ́n á fún àwọn tí wọ́n ṣe ní owó. Wọ́n ní Ọ̀ṣun, wọ́n ní Ọbàtálá. Irú ibi tí mò ń sọ yìí máa sọ ibi ilé òòṣà wa fún yín, fún ẹni tó bá mọ Adédọ̀tun kọ́ lọ sí agboolé, wọ́n pe agboolé yẹn ní agboolé Ọlọ́kọ́. Agboolé Ọlọ́kọ́ tá à ń sọ yìí, iná jó ní ọdún kan níbẹ̀, mi ì tí sọ̀rọ̀ yìí jáde rí, ṣùgbọ́n máa sọ lẹ́nìí fún gbogbo ẹni tó bá wà ní Abẹ́òkúta tó jẹ́ ọmọ Abẹ́òkúta tó wà ní Adédọ̀tun, Ìkìjà, Ìtàkà, Àgọ́dọ̀ wá mọ incident tí mò ń sọ yìí. Ẹnìkan wà ní ẹ̀gbẹ́ ilé òòṣà ilé wa yìí tí wọ́n pè ní jápìsì, ẹ̀rọ ló ń tà ní odò ẹ̀rọ Láfẹnwá. Ó wà níbẹ̀ ní iná wá ṣẹ́yọ nínú ilé yẹn lọ́dún kan, iná dẹ̀ jó gbogbo ilé ẹ̀ pátápátá tó jẹ́ pé kò ní aṣọ kan tó lè mú jáde. Iná yẹn dẹ̀ kù síbẹ̀ tí ó jòlé yẹn, tí ó jòlé òòṣà yẹn. Fún ẹni tó bá fẹ́ mọ̀ tó kọ́ lọ kàn sí kọ́ lọ ibi tí mò ń sọ yẹn l'Adédọ̀tun, kọ́ ní ẹ̀nà ẹ̀ lọlé ilé Àrọ̀tún tàbí ilé Ògúnfẹ́mi, kẹwàá ní ilé òòṣà, so lẹ́gbẹ̀ẹ́ ilé jápèsì lẹ́ ń lọ, ẹ̀ bá wọn bẹ̀. So irú àwọn nǹkan ẹ̀gbọ́n ti tó láti fi jẹ́ kí á mọ̀ pé ìṣẹ̀ṣe ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ohun tó dẹ̀ tún wà bẹ́ẹ̀ ni pé ìṣẹ̀ṣe kì í fi purọ́, kì í fi búra èké. Ẹ wo owó àwọn olóṣèlú wá sìn, tó bá fẹ́ worí ipò, ká sọ fún wọn pé kán fi Ṣàngó búra tàbí kán fi Ògún búra tàbí kán fi Ifá búra. So ẹ wá wo, tàbí kán fèṣù búra, ká wá wo èyí tó jẹ́ pé ó máa débẹ̀ tí ò wà ní ṣe nǹkan tó sọ fún ará ìlú. Gbogbo orú nǹkan yẹn táwọn ìran Lárúbáwá tó ti mú wá ni ò jẹ́ kí á lè gẹ̀ẹ́tì ara wọn pẹ̀lú tí ò jẹ́ kí ìlú yìí tò. Ṣùgbọ́n bá ṣe ń padà sílé ń sìn yìí, tó bá máa yá tó bá pẹ́, ìṣẹ̀ṣe sì máa gba gbogbo Nàìjíríà yìí kan ju bí a ṣe wà lọ. Ẹ ṣeun gan bọ́dà wa. So nípàdé èyí. Ẹ ṣeun gan, ẹ jọ̀ọ́ bẹ́ ṣe jẹ́ mùsùlùmí bọ̀ ẹ ti padà wá sílé báyìí. Àwọn ìrírí wo ni ẹ ti rí nínú ẹ̀sìn Islam? Bóyá báyìí ni mùsùlùmí ṣe ń ṣe ẹ̀sìn wọn tó fara jọ eléyìí táwa ń ṣe. Ṣé mọ̀ pé tí mùsùlùmí tó bá máa sọ̀rọ̀ ó máa ní àwọn ẹlẹ́bọ ni àwọn oníṣẹ̀ṣe, so a dẹ̀ ti sọ pé àkínṣe lẹ́bọ, a sọ pé àkínṣe lẹ́bọ, so kí làwọn nǹkan tẹ́lẹ̀ bá wa sọ tó fara jọra? Ọ̀pọ̀ ni ò mọ̀ wípé mùsùlùmí ẹ̀sìn ìṣẹ̀ṣe ò ń ṣe ẹ̀sìn tí ò mọ Ọlọ́run. Mo fẹ́ lè sọ fún yín pé ẹ̀sìn ìṣẹ̀ṣe ni ẹ̀sìn tó mọ Ọlọ́run jù. Ìdí nìyí tí ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a bá fẹ́ ṣe ìsìn, torí ẹlẹ́sìn Ifá ni èmi tí mo ti wọlé gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Ifá, tí a bá fẹ́ ṣe ìsìn, a ní ẹyin Òdùmarè,
tá a bá sọ pé ẹ̀yin Òdùmarè yìí ni táwọn mùsùlùmí náà máa ń ní pé tẹ̀gbíù tó máa ní Allahu Akbar, àwa ní ẹ̀yin Òdùmarè, orúkọ Òdùmarè ni kí a fi yìn fún. Tí àwọn kìrìsìtẹ́nì bá máa sọ wọ́n á ní ẹgbọ́ ló ṣe ń pè, ṣùgbọ́n àwọn Òdùmarè ni kí a fi yìn fún. Ẹgbọ́ eléyìí ni bí a ṣe ṣe nípa kẹ́bà mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe a nígbàgbọ́ nínú Olódùmarè. Tí a bá dé ilé ìjọsìn à ń yan lọ́wọ́ o, irú eléyìí sìn bá ṣe ṣe ìwúre lélẹ́yìí o, tá a bá fẹ́ ṣe ìwúre àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹ máa gbọ́ bí Ifá ìṣe sọ. Ifá ní Ọ̀rúnmìlà ní ká ṣọpẹ́, Ifá ní ká ṣọpẹ́ lábára àgbọ́n mi rè torí kíni Ọ̀rúnmìlà nítorí àti bá jẹ lọ́fẹ̀ẹ́ àti bá mu lọ́fẹ̀ẹ́ kí wọ́n lè máa bí sí kí wọ́n lè máa pọ̀ sí, ọmọ ikú láwọn kò ní ṣọpẹ́. Ọ̀rúnmìlà ní ká ṣọpẹ́, Ifá mo ní ká ṣọpẹ́ lábára àgbọ́n mi règún. Àkọ́kọ́ eléyìí ni ìgbàgbọ́ wa sí Olódùmarè tí a bá ti wà nílé ìjọsìn gẹ́gẹ́ bí ìwọ oníṣẹ̀ṣe. A máa ní mo gba Ọlọ́run ọba Olódùmarè gbọ́, mo gbàgbọ́ wípé Ọlọ́run ni ọba tó ga jùlọ, Ọlọ́run náà sì ni ẹlẹ́dàá àti aláṣẹ ohun gbogbo láyé. Mo gbàgbọ́ wípé Ọ̀rúnmìlà ni ẹlẹ́rìí Olódùmarè, Ọ̀rúnmìlà náà sì ni alágbàwí rẹ̀ òdodo, Ọ̀rúnmìlà sì ni aṣíwájú gbogbo òjíṣẹ́ tí Olódùmarè rán wá sílé ayé. Kò sí ẹni tí Ọlọ́run fún ní ìkẹ́ ìgẹ̀ àti ìmọ̀ òye pípé bíi tirẹ̀. Mo jẹ́rìí wípé ẹ̀sìn Ifá nìkan ṣoṣo. Ṣé ẹ gbọ́ àwọn bí a ṣe ń ka àwọn kinní yẹn? Tẹ́ bá gbọ́ gbogbo àwọn láìnì yẹn gẹ́gẹ́ bí láìnì mẹ́fà bẹ́ẹ̀ yẹn, ẹ̀ rí wípé ohun tí à ń tọ́ka sí ni wípé Ọlọ́run ọba Olódùmarè ni ọba tó ga jùlọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé ó ń bọgi ó ń bọ̀pẹ̀ yìí, mo sì ṣàlàyé fún àáfà tó wá bá mi lénìí tó ń sọ fún mi. Mo ní ohun tó ṣẹlẹ̀ ń bẹ nìyí, kò sí oníṣẹ̀ṣe kan tí ò nígbàgbọ́ wípé Ọlọ́run ń bẹ, ṣùgbọ́n pé wọ́n ń ta epo sí orí nǹkan kan, wọ́n ń fi ẹ̀wà ìbejì sórí nǹkan kan. Ohun tó mú jáde rèé, ohun tó mú jáde yẹn ni pé gẹ́gẹ́ bí èṣù ń sìn ká lò ní àkàwé, nígbà téṣù máa kúrò láyé, èṣù bá yangí padà sí òde ọ̀run. Yangí yẹn ni àwa oníṣẹ̀ṣe wa ń lò gẹ́gẹ́ bí símbọ̀, nítorí pé gbogbo àwọn tá a pè ní látòrí Ọ̀rúnmìlà tó jẹ́ olórí gbogbo irúnmalẹ̀, gbogbo olórí òjíṣẹ́ tó Olódùmarè rán wá sílé ayé, gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà ń sìn. Ọ̀rúnmìlà nígbà tóun fẹ́ kúrò láyé, ó bá ọ̀pẹ̀, ó bá kúrò láyé, ìyẹn gé ọ̀pẹ. Òun náà fi ń lo ikin láti fi gbọ́ ọ̀rọ̀ tó bá ìyẹn ni ikin tó máa ń dá yẹn. So nípa ìdí eléyìí, tí a bá tún ní ká wò ó síwájú sí, ẹ rí i pé irú Ògúnṣì yìí, ìgbà tó Ògún wà láyé, Ògún jẹ́ ẹni tó yẹ pé ó máa ń rọ̀bọ̀n, àmì ó máa ń rọ àdá, á rọ oríṣiríṣi nǹkan, ó máa ń fi irin rọ nǹkan. Irú bẹ̀ ni wọ́n ti mú wípé kí ni Ògún nífẹ̀ẹ́ sí, ó nífẹ̀ẹ́ kó máa ṣe nǹkan ní àgbẹ̀dẹ, kó máa rọ nǹkan, wọ́n fi ń mú irin gẹ́gẹ́ bí símbọ̀ Ògún. Tó bá fẹ́ rán ní pé kó bá wọn jíṣẹ́ fún Olódùmarè, wọ́n wá fi nǹkan tí ó wà tó fi ilẹ̀ sáyé gẹ́gẹ́ bí pé tó bá padà sọ́run tàbí ohun tó nífẹ̀ẹ́ sí nígbà tó wà láyé, wọ́n á fi wá bẹ́ẹ̀ wọ́n á fi bẹ́ẹ̀ pé kó bá wá bẹ Olódùmarè gẹ́gẹ́ bí gbogbo àwọn tí wọ́n mú ní òjíṣẹ́ wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn òjíṣẹ́ yìí ṣe jẹ́ sí wa. Tó bá jẹ́ pé Ògún ni a fẹ́ bẹ̀ sí Olódùmarè nípa nǹkan, bóyá ara mọ́tò ni, a ní pé ó dá Ògún ká fún ní ajá, akọ ajá, tàbí ká fún ládìyẹ, gẹ́gẹ́ bí pé nǹkan tó fẹ́ nìyẹn tó ń jẹ nígbà tó wà láyé. Ẹ ṣeun gan. Tó bá jẹ́ pé tó bá yẹ bí irú sí ta fẹ́ Ọbàtálá sìn, àní ó dá ohun tó náà tí bàbá nífẹ̀ẹ́ sí, irú ìgbín, ẹ̀gúsí tó fi ṣe àtiyán, wọn á fi bẹ̀, so pé kó lè bá wa jíṣẹ́ fún Olódùmarè pé nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí la fẹ́. Ẹ ṣeun brọ́dà wa, ẹ ṣeun brọ́dà wa, ẹ ṣeun gan. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ mùsùlùmí, a rí wípé gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀, ṣé mọ̀, nǹkan tí mo fẹ́ ká kọ́kọ́ yọ jáde ni wípé àwọn mùsùlùmí yìí máa ń sọ wípé àwa ò mọ Ọlọ́run. Fún èmi fúnra mi tí mo ṣe wà níbí báyìí, mo rí pé àwọn ìlànà tí mùsùlùmí fi ń mọ Ọlọ́run, tó fi ń gbàdúrà, tó fi ń rántí Ọlọ́run títí wọn, ó ní òkúta tí wọ́n ń pè ní olórúkọ tí wọ́n ń pè àjùwàzà something ni wọ́n ń pè ní Mẹ́kà. Òkúta yìí, ǹjẹ́ ìgbà tẹ́yìn jẹ́ mùsùlùmí,
ṣẹ́yìn mọ̀ pé orúkọ báyìí ó wà ní gbogbo àtẹ́fi jẹ́ mùsùlùmí wípé ibi ibẹ̀ ni àwọn mùsùlùmí máa ń kọjú sí eléyìí tó ń pè ní Kaaba tàdé mọ̀ wípé òkúta ni ó wà lára ògiri tí ó wà ní Kaaba yìí. Ìgbà táyìn jẹ́ mùsùlùmí, ǹjẹ́ gbogbo eléyìí ṣé ẹ mọ̀ ń pa ẹ̀ àbẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀? Àkọ́kọ́ náà ẹni tí èmi ò dé Kaaba rẹ̀, so mi lè sọ pé mo mọ̀ ń pa ẹ̀. Mo bẹ̀ ni, ṣùgbọ́n mo máa ń rí lórí social media ní pé Kaaba Kaaba Kaaba, ṣùgbọ́n nǹkan tí ó pamọ́ náà ni ó ń jẹ́ Kaaba, torí mo ní ẹnìkan ní aláàjì ní ẹ̀gbọ́n nígbà tó lọ Kaaba, tí bí mo ń sọ̀rọ̀ yìí tó bá máa bá yín sọ̀rọ̀ á ní Mẹ́kà táwọn lọ yẹn Mákà ni, tó o bá délé kó má ka ohun tójú ẹ rí ń bẹ̀ ni, nítorí pé àìmọye nǹkan tó ń ṣe lọ́hùn táwọn ò gbọdọ̀ sọ jáde ń bì báyìí. So ìdílé léyìí òkúta tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ mo rí mi ìbẹ̀, ṣùgbọ́n mi ti dé Kaaba rí, mo rí irú àwọn nǹkan kan wà tó yẹ pé àwa náà irú bẹ́ẹ̀ náà nìyẹn, òkúta yẹn bóyá wà yẹn bí ẹdun àrá náà ni, bí ẹdun àrá, ìwọ tó bá pọ́n ẹdun àrá tó jẹ́ ẹdun àrá gidi, tó bá fi sọ̀rọ̀ tó fi ṣèwúre, ìwúre yẹn máa rí bẹ́ẹ̀. So bó ṣe rí nìyẹn, tèmi rí sí ní apá abẹ yẹn nìyẹn. Ẹ ṣeun. Kí lẹ tún lè sọ nípa bí àwọn mùsùlùmí ṣe máa ń wọ tó máa ń fi aṣọ funfun tó máa fi sí ara, tàdé mọ̀ pé orúkọ báyìí náà làwa náà máa ń ṣe ní inú ìṣẹ̀ṣe, wọ́n máa fi aṣọ funfun wọ́n máa fi pa kájà. Ǹjẹ́ nígbà tẹ́yin fi jẹ́ mùsùlùmí kí lẹ mọ̀ ń pa ẹ̀? Àkọ́kọ́ náà tí bá ní ká sọ̀rọ̀ ibẹ̀ yẹn, ṣùgbọ́n a máa sọ ńbẹ̀ náà ni wípé gbogbo ẹ̀sìn tí wọ́n náà wọ́n ṣe yìí, ẹ̀sìn ìṣẹ̀ṣe náà ń practice. Ìdí ni pé nínú Mẹ́kà tá à ń sọ yìí, kí ànábì tó dé wọ́n ti ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ń bẹ̀. Ànábì tí à ń pè yìí, Mọ̀ọ́mọ̀ tó ń pè yìí, orúkọ tó ń jẹ́ yìí, àwọn tó sọ lórúkọ yìí àwọn oníṣẹ̀ṣe ni, àwọn abọ́gi bọ̀pẹ̀ ni àwọn tó fún òun náà ní orúkọ. Ẹni báwo ló ṣe jẹ́, bó ṣe jẹ́ rèé, ìgbà tánábì ṣe dáyé ló ṣe mú ẹ̀sìn mùsùlùmí wá. Kó tó dáyé ẹ̀sìn ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe tààrà nílùú Mẹ́kà. Àwọn ẹ̀gbọ́n bàbá ẹ̀ tí ó gbà nígbà tí ìyá ẹ̀ ti kú, tí kò ní bàbá mọ́, tó sọ lórúkọ, ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni, tó jẹ́ pé títí yẹn fi kú ẹ̀sìn ìṣẹ̀ṣe ló ṣe. Mùhàmmad tó wá sọ yẹn kò ṣáà ṣe pé mùsùlùmí ti dé, ṣe bó ló mú mùsùlùmí wá kó tó di pé ó dáyé. So kò tí ì sí mùsùlùmí kó tó di pé òun ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe láti ìgbà tí wọ́n fi sọ ní orúkọ. Nípàdé tó bá ìsìn owó, so ó sì ń jẹ́ nǹkan tó sì ń jẹ́ kémi náà máa wò pé àti ṣéǹjì orúkọ mi gan ọdún mo ti mi ń lo mọ́, but officially tí n bá ní mi ò ṣéǹjì ẹ̀ ní pé kí n ṣe ní Adi David, orúkọ tí mo sì ń jẹ́ náà orúkọ ìṣẹ̀ṣe ni, nítorí pé àwọn kan ti ń jẹ kó tó di pé ẹni tó mú ẹ̀sìn mùsùlùmí wá kó tó di kó dé, tó dẹ̀ pé orúkọ tó sòun náà orúkọ ẹ̀sìn ìṣẹ̀ṣe ni, nítorí pé àwọn oníṣẹ̀ṣe ni wọ́n sọ lórúkọ, tó sọ lórúkọ bí wọ́n ṣe ń sọ orúkọ ọmọ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. So nípa ìdí eléyìí ohun tó fi wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ ni, àwọn nǹkan kan míì sí wọ́n sì ń ṣe bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀. Torí táwọn náà bá ń lọ, ó níbi táwọn náà máa ń lọ lẹ́kìtì gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe ní gbogbo à ń pè ní Èkìtì lọ́hùn, ibẹ̀ yẹn táwọn oníṣẹ̀ṣe máa ń lọ, táwọn náà bá wà bẹ́ẹ̀ a máa ń pa kájà báyìí náà ni, a máa pa kájà tá a máa ṣe bẹ́ẹ̀ náà ni. Tí ọ̀nà bá dẹ̀ tẹfá náà ẹ wò, tí wọ́n bá fẹ́ tẹfá, tí wọ́n bá tẹfá tó bá kúrò níbi tó ti tẹ̀ nífá, tó bá máa dijọ́ kejì ó máa pa kájà ni, tó bá ti parí oro ẹ̀ nínú gbó níbi tó ti tẹfá fún, á pa kájà jáde ní gẹ́gẹ́ bíi pé ó ti di àtúnbí. So gbogbo kíní yẹn ìkan náà ni, kò sí yàtọ̀ kankan nú ẹ̀, ìyàtọ̀ díẹ̀díẹ̀ náà kàn fi yàtọ̀ sí. Ẹ̀sìn táwọn dẹ̀ mú kokoko ní Nàìjíríà yìí hàn mú kokoko lọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀. Àìmọye orí ń tàn rí lórí social media, ṣùgbọ́n bíbá yìí ló dàbí pé wọ́n wò pé ìbá ìgangan ni Ọlọ́run ń sọ̀kalẹ̀ sí. Ju àwọn tí wọ́n mú ìwé wá fún wa lọ sórí tọ̀dọ̀ wọn. Ẹ ṣeun gan. Àmọ̀ràn wo ni ẹ fẹ́ gba àwọn tó sì wà nínú ẹ̀sìn mùsùlùmí yìí ṣùgbọ́n tọkọ̀ wọn ń fà sílé bíi pé kán padà sílé sínú ìṣẹ̀ṣe,
níbi tí wọ́n ti bí wọn, àmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn, bí àwọn tójú sì ń tì ní, àbáwọn tẹ́rù ń bà ní, àbáwọn tó ń wò bíi pé tọ́n bá ti kúrò nínú mùsùlùmí báyìí ayé máa padà lẹ́yìn wọn, àwọn èèyàn ò ní bá wọn sọ̀rọ̀ mọ́, àmọ̀ràn wo lẹ fẹ́ ní fún wọn, àbí báwo lẹ ṣe lè encourage wọn kán padà sílé? Àkọ́kọ́ náà kí àwọn tí ó bá wí pé wọ́n fẹ́ wọnú ẹ̀sìn ìṣẹ̀ṣe kán mọ ibi tí wọ́n bá fẹ́ gbà wọlé, nítorí pé bí a ṣe ń sọ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí wà, ó ní ojú ẹni tó jẹ́ pé ó ń lọ ilé ìjọsìn nínú àwọn tá a pè lóníṣẹ̀ṣe. Ilé ìjọsìn yìí dẹ̀ rèé, òun ló ṣe pàtàkì jù fún gbogbo ẹni tó bá lóun fẹ́ ṣẹ̀ṣẹ̀ṣe. Ìwọ tó bá fẹ́ ṣe ìṣẹ̀ṣe, tó bá jẹ́ pé o fẹ́ ṣẹ̀ṣe lótìtọ́, wá sí inú ilé ìjọsìn kan kó máa lọ. Ilé ìjọsìn yìí ló ti máa mọ̀ pé bí àwa náà ṣe ń ṣe ìyìn, ọpẹ́, ògo fún Olódùmarè, tá a fi ń fún Olódùmarè, tí ò ṣe pé tó yàtọ̀ sí pé kí á tepólẹ̀, ká dọtílẹ̀, ká bomílẹ̀. Èmi tí ẹ ń wò yìí, mo lè máa ta ọṣẹ, mo lè máa ta àgbo, ṣùgbọ́n tí mo fi yàtọ̀ sí tí tèmi wà ní pé mi kì í ṣe babaláwo, mi kì í da fá, mi kì í da ọ̀pẹ̀lẹ̀, mi kì í dẹ́rìndínlógún, ṣùgbọ́n mo ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn yẹn ló wá kó wa pọ̀. Ìwọ Ológún ni ẹni o, Ọlọ́ṣun ni ẹni o, Ọlọ́bàtálá ni ẹni o, Oníṣàngó ni ẹni o, Ọlọ́ya ni ẹni o. Ilé ìjọsìn yẹn ni ó ká gbogbo wa pọ̀ gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. Ìwọ tó bá ti wá sílé ìjọsìn, wọ́n máa pè é pé wọ́n mọ̀ pé ẹni yìí ẹlẹ́sìn ni. Ẹ̀sìn yẹn ni kí á jẹ́ kí á padà sí. Tá a bá fẹ́ padà sínú ìṣẹ̀ṣe, ẹ jẹ́ ká gbìyànjú láti wá ilé ìjọsìn kan ní gbogbo ibi tá a bá fẹ́ wà, ká lọ sí ilé ìjọsìn yìí. Ẹ jẹ́ ká dẹ̀ mọ̀ báyìí máa padà sílé, torí Ifá sọ, ó ní ó ń dùn ó ń yún, ìgbẹ̀yìn lókù tá ò mọ̀. Adé afẹ́ni tí ó fi bàbá ẹ̀ sílẹ̀, tí ó lọ pé bàbá oníbàbá ní bàbá, ǹjẹ́ ó ń dùn ó ń yún, ìgbẹ̀yìn lókù tá ò mọ̀. Ó lè máa dùn fún yàn láàárọ̀, ó lè máa dùn fún yàn lọ́sàn-án, ṣùgbọ́n ìgbẹ̀yìn ọ̀rọ̀ ó máa ń yí gan. Elédùmarè ò ní jẹ́ kí ìgbẹ̀yìn wa burú. Ó sì ń da báyìí, ohun tó omi tẹ́ẹ̀dá máa mu kò ní ṣọ̀kan jáì. Èmi tí mo ní mo kú òun mùsùlùmí látijọ́ yìí, mo tún dúpẹ́ f'Olódùmarè ní pé nǹkan mi tún lé sí ni, kò ṣe pé ó dín fún mi. Mo dúpẹ́ f'Olódùmarè. Nípa ìdí eléyìí, ẹ̀yin ọ̀dọ́ wa, ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ kí á padà wá sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ká dẹ̀ máa gbìyànjú láti máa lọ sí ilé ìjùbà, ilé ìjọsìn Ọ̀rúnmìlà ní èyíkéyìí. Kò ṣe pé kí n sọ ibi tèmi lọ fún ẹ. Wá ilé ìjọsìn kọ̀ọ̀kan tó bá wù ẹ́ kó máa lọ. Ibẹ̀ ló ti máa mọ̀ pé àwa Yorùbá gangan a ní ẹ̀sìn, a ní bí a ṣe ń kí pe Olódùmarè, yàtọ̀ sí pé ká tepólẹ̀, ká tọtílẹ̀, ká tó. Ẹ ṣeun gan brọ́dà wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ sọ bí ẹ ṣe jẹ́. So orúkọ mi ni Prince Tàlàbí Àlàbí Ọlámilékan. Ẹ lè máa wò pé bóyá Prince yẹn bóyá mo yá jẹ́ ni, rárá o. Àti ìdílé ìyá àti ìdílé bàbá ni mo ti jẹ́ ọmọ ọba. Mo jẹ́ ọmọ ọba ní Gbàgùrà lábẹ́òkúta, mo jẹ́ ọmọ ọba ní Aké lábẹ́òkúta, mo jẹ́ ọmọ ọba ní Ọ̀tà ní Ọ̀tà ń bí nídìílé bàbá mi. Bó ṣe jẹ́ nìyẹn. Prince ni mí, ọmọ ọba Abíọ́dún ni orúkọ mi. Ìdó ni mí, ará Ìdó, ọmọ Àgà, ọmọ Ọ̀ṣun, ọmọ Olúkúmọgbé, ọmọ Àrìnàkérò, ọmọ alájà dúdú léèdó, èyí tó ń bú wẹ́wẹ́ tí ò gbọdọ̀ bú ní jẹ. Èmi lọmọ alágbò funfun mọ̀lọ̀jọ̀, èyí tó ń kàn gbọ̀ngbọ̀n tí ò gbọdọ̀ kan nípa. Ọmọ kásúké ṣẹ̀ṣẹ̀ wọlé Èdó, kéjọ àgà kó máa bú ní jẹ, káyìn ìgbẹ̀rẹ̀ ká wọlé Èdó, ká bu àgà kó máa kan nípa. Mo ti lè yàbàrà kí n lọ sí ilé ìyá mi, ará Ké màjó méjì, màjó gbẹrú, màjó gbẹ̀kọ, ẹrú ní sinmi, ẹ̀kọ kì í sì nìyàn. Ọmọ bó bá lè pẹja kó pẹja, bó bá lè pààrọ̀ kó pààrọ̀, ìgangan inú ẹ̀ la ò gbọdọ̀ jẹ. Láì bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun. Ẹ ṣeun gan brọ́dà wa, a máa rí yín bá orí ètò Get a Better Life TV náà ní àwà. Ẹ ṣeun gan. Tá bá tún fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu yín, a tún máa kàn sí yín. Ẹ ṣé gan. Ìṣẹ̀ṣe máa gbè yín o, ìṣẹ̀ṣe á gbè wá o. Àṣẹ.